náà lọ ha gbogbo alukurani sórí nítorí pé àníyàn rẹ̀ ọ̀dà ọmọ pé a lè sílé ayé láì jẹ́ pé a mọ̀ nípa tọ́lọ̀ tó àwa náà ta kù ibi tí oòrùn ṣẹ́kù sí ó tó sásọ kásọ ọgbẹ ká gbìyànjú láti wá ìmọ̀ ká wá mọ̀ nípa tọ́lọ̀ ká wá mọ̀ nípa anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ká wá mọ̀ nípa ẹ̀sìn Islam. Ìmọ̀ wa pín sóríṣìí méjì. Ìmọ̀ alákọ̀ọ́kọ́ òun náà ni ìmọ̀ tó jẹ́ túláàsì lórí oníkálukú wa pé ká kọ́ nípa rẹ̀. Ìmọ̀ tó ní í ṣe pẹ̀lú bá a ṣe sin lọ ẹ̀sìn tó ojúlówó ẹ̀sìn èyí tẹ́lómi ò lè ṣe dípò wa ká pa ti ṣẹ̀sìn yẹn ẹ̀sìn tó ṣe pé mi ni mo gbọ́dọ̀ ṣe tèmi ìwọ lọ gbọ́dọ̀ ṣe tiẹ̀ ní ìsìn sọ̀látù zuhur oníkálukú gbọ́dọ̀ kí tiẹ̀ mi ní sọ pé ńgbà tí bàbá tèmi ti kí tiẹ̀ a jẹ́ pé Ọlọ́run ti mú tèmi kúrò nù rárá o oníkálukú lọ gbọ́dọ̀ kí tiẹ̀ bẹ́ẹ̀ náà ni nígbà tí oṣù àwẹ̀ Ramadan bá dé oníkálukú lọ gbọ́dọ̀ gba tiẹ̀ so irú àwọn ẹ̀sìn báyìí ìmára àlùwàlá oníkálukú lọ gbọ́dọ̀ ṣe tiẹ̀ a gbọ́dọ̀ nímọ̀ nípa bá a ṣe ṣe kò tó káyí pé ńgbà táwọn kan ti ṣe ó ti parí nù lórí àwa yòókù a gbọ́dọ̀ wá mà nípa gbogbo orú eléyìí ọ̀pọ̀lọpọ̀ ló wà nínú àwọn màmá tó sì pé wọn màlúù aláṣẹ o wọn màlúù aláṣẹ ajambako àlùwàlá ni tó bá sàlùwàlá ọkàn lè fọ apá rẹ̀ dẹ́ba ìgbọ̀nwọ́ yóò sì pé tó kéésì lẹ́yìn lọ́nà máa wò à kéésì ní kí náà wàá wò ọkàn ni ó wò ara rẹ̀ ò sì dá ọ̀sẹ̀ sí bọ́lá wọn bá ti ṣe fẹ́ àní bàbá kan ní hajj ó sàlùwàlá nígbà tó parí àlùwàlá so ẹsẹ̀ rẹ̀ ìdajì lọ́fọ̀ kọ̀fọ̀ dajì lágbọ̀n òkè ni òkè sàtẹ́lẹsẹ̀ o so gbogbo yẹn wọ́n sọ pé baba ẹ fọsẹ̀dá no ọlọ́run ò ní wo gbogbo eléyìí yẹn ọlọ́run ní à ẹ lọ tó àlọ́ aláṣẹ ẹjọ́ ẹ mà wọ́n sì ń sọ fún yẹn tó ń lọ agídí bàbá nùfà ká tó pé màmá tí ó pè ẹ dákun fi kíní lẹ̀ jàre. ìmọ̀ eléyìí tó ní í ṣe pẹ̀lú bá a sì tọ́sí fọ́nà ọba ní ìjọsìn tó jẹ́ ojúlówó ẹ̀sìn ọ̀nà yàrá jẹ́ lórí gbogbo àwọn obìnrin wa pé kí wọ́n wá mà nípa rẹ̀. ìmọ̀ oríṣi kejì òun náà ní màtí kí sọ̀rọ̀ yàrá lórí gbogbo èèyàn ṣùgbọ́n tó ṣe é gbé ọ̀ràn yàrá lórí gbogbo àlùmọ̀ lápapọ̀ a gbọ́dọ̀ ráwọn ẹni tó ní mà nípa àwọn nǹkan wọ̀nyẹn. tá a bá sì ti rí èèyàn tá à ń bùkátà ìjẹ́ ọ̀ràn yàrá rẹ̀ ó ti kúrò lórí àwọn èèyàn yòókù. bí kárí nínú wa àwọn èèyàn tó ṣe wípé wọn ò ní ìmà nípa ilmu tafsir àbúkátà wọn láàrin àwọn obìnrin wa obìnrin tí ó ní ìmà nípa tafsir láàrin obìnrin tí ó ní ìmà nípa mùsùlùmí ní hadith obìnrin tí ó ní ìmà nípa ilmu al-fara'id báwo ni wọ́n ṣe fi ogún obìnrin tí ó ní ìmà nípa usul al-fiqh obìnrin tí ó ní ìmà nípa ilmu al-maqasid ash-shar'iyyah obìnrin tí ó ní ìmà nípa èdè lárúbáwá tó ṣe pé láìpẹ́ èdè lárúbáwá yìí síbàṣípẹ́ kó ṣẹ̀ríà yìí àbúkátà wọn náà láàrin tó wà nínú àwọn àdúrà gbogbo àbúkátà wọn tó ní rúmà yìí báyìí eléyìí ọlá tí ń bẹ fún rúmà báyìí tẹ ẹ bá kà nínú Al-Qur'an ibi tó lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ àǹfààní ọlá tó lọ́wọ́ bá ti fáwọn olùmọ̀ bí ọ̀rọ̀ Ọlọ́run tó ní yarfa'illahu alladhina amanu minkum walladhina utul ilma darajat ọlọ́wọ́ máa ṣe àgbéga fún àwọn olùgbàgbọ́ òdodo nínú yín àlékún àgbéga yóò mọ̀ wá sí fún àwọn ẹni tó bá fún nímà eléyìí kárí ọkùnrin ọkárí obìnrin kò sí yàtọ̀ láàrin ọkùnrin àti obìnrin torí rẹ̀ àbùkátà láti wá mọ̀ tábàtàrà àyànlá wa Aisha radiyallahu anha tábà fi wà pẹ̀júwe àríkọ́ àbùkátà láti wá mọ̀ Aisha ó nímọ̀ débi pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn sàbí ńláńlá wọn a máa wá sí ìbéèrè lọ́dọ̀ rẹ̀ kò sí tó burú náà nínú kí obìnrin náà tó náà wá mọ̀ onímọ̀ ìjìnlẹ̀ nípa ìsìn Ọlọ́run bá wa. ìpele kẹta nínú tó tún jẹ́ ojúṣe mùsùlùmí lóbìnrin lórí ara rẹ̀ òun náà ní kíkọ́ máa wá kọ́ máa ṣiṣẹ́ rẹ̀ iṣẹ́ rẹ̀ oríṣi méjì ló pín sí wọ́n bẹ nínú sẹ́ẹ̀rẹ̀ ilé ìtọ́jú ọ̀ràn yẹn ó sì bẹ nínú sẹ́ẹ̀rẹ̀ ilé ìtọ́jú ọ̀ràn yẹn ilé ìtọ́jú ọ̀ràn yẹn nínú àwọn kẹtọ́ wọn bá ti lọ́ràn yẹn lórí wa túláàsì lórí ọkùnrin túláàsì ní lórí obìnrin kò sí ìyàtọ̀ láàrin ọkùnrin àti obìnrin nínú ká ṣe tauhid kò sí ìyàtọ̀ láàrin ọkùnrin àti obìnrin nínú ká mójútó sọ̀láàtì kò sí ìyàtọ̀ láàrin ọkùnrin àti obìnrin nínú ká yọ zakat tá a bá lówó nínú ká gbáwẹ̀ tí Ramadan náà bá dé nínú ká ṣe hajj tá a bá ní owó àti lọ sí àti àlàáfíà gbogbo eléyìí kò sí ìyàtọ̀ láàrin ọkùnrin àti obìnrin nínú ẹ̀ agbọ́dọ̀ mójútó bákan náà obìnrin ó gbọ́dọ̀ jẹ́ni tí ó sojú kòkòrò láti mójútó àwọn náfìlà nítorí pé àwọn ló máa ń ràn yàn lọ́wọ́
láti dí àwọn àlékù tó bá wà nínú àwọn ìtasí lẹ́sìn, àwọn àlékù tó wà nínú àwọn ìtasí lọ́rùn ẹ̀yàn àti àwọn oríṣiríṣi àṣìṣe tó ṣeéṣe kọjá kó ti ṣẹlẹ̀ nínú ẹ̀sìn tá a ti ṣe tẹ́lẹ̀. Ẹni tó bá mójútó náfílà eléyìí ó ṣe ìrànlọ́wọ́ fún láti jẹ́ ẹni tó ṣe pé ọ̀rọ̀ náà gbà lọ tó bá di lọ́la ìyá. ó wá nínú hadith látọ̀dọ̀ Ànábì Muhammad sallallahu alayhi wa sallam idha sallat al-mar'atu khamsaha wa samat shahraha wa hafizat farjaha wa ata'at zawjaha qila laha udkhil al-jannata min ayyi abwab al-jannati shi'ta. Ànábì sallallahu alayhi wa sallam wọ́n ní tí obìnrin máa ń ké sọ̀láàtù wákàtí márùn-ún tó sì ń gbààwẹ̀ Ramadan tó sì sọ abẹ́ rẹ̀ tó sì ń gbọ́rọ̀ sí ọkọ rẹ̀ lẹ́nu, wọ́n sọ fún obìnrin tó bá ti jọ́gbìn al-qiyāmah gbígbé wọ àlìjánà gba èyí yòówù tó bá wù ọ́ nínú ilẹ̀kùn àlìjánà. wọ́n ní kí n tún wí gbogbo obìnrin tí bá mójútó sọ̀láàtù wákàtí márùn-ún ẹ̀rọ obìnrin kan wàhálà ṣẹlẹ̀ sí òun àtọkọ rẹ̀ wọ́n á rún fọkọ bí gbẹ̀. àwọn bí obìnrin yẹn léèrè pé nítorí wọ́n gan ti ṣe sọ̀láàtù kan wọ́n ní ilẹ̀ ti ta. bẹ́ẹ̀ni ẹni tó pa tọ́lọ́wọ́ bá ti kó lọ́lọ́wọ́ kò sì ní filẹ̀ nasullaha fanasiyahum wọ́n gbàgbé ọlọ́run pa wọn náà ti. torí di eléyìí báyìí tóbìnrin bá ń mójútó sọ̀láàtù rẹ̀ márùn-ún lójúmọ́ èsì ká dàkàsì ṣé sì ń gbààwẹ̀ Ramadan tó sì sọ abẹ́ rẹ̀ èsì àwọn obìnrin tó jẹ́ pé bí wọ́n ṣe ń mójútó ọkọ wọn tún mójútó àlè wọ́n lè kàn ṣàjọyọ̀ wọ́n á to àwọn téèpù lóríṣiríṣi gbogbo àwọn tó wá rọ kíríkà téèpù kọ̀ọ̀kan oríṣi aṣọ kan náà ni wọ́n wọ̀ àwọn míì oríṣi aṣọ míì àwọn míì oríṣi aṣọ míì wọ́n sá lọ bí téèpù mẹ́ta wọ́n wá ní committee of friends ta ni wọ́n ní friends ìyàwó ní káwọn àlè rẹ̀ ní ẹ̀ àwọn òbí láti ní ṣe kọ́nà tẹ́lẹ̀ náà sọ abẹ́rẹ́ ọ̀sọ́ abẹ́rẹ́ àwọn ọkùnrin mí náà àwọn òbí lẹ́ àwọn náà ìyàwó lọ́wọ́ láti máa ṣe ránu nítorí pé àwọn náà àtẹ̀yàtà ọ wà lára wọn. ó sì wá nínú hadith Ànábì sallallahu alaihi wasallam wọn ni la yadkhulul jannata man kana dayutha wọn ní dayuth kò ní wà al-janna àwọn sàbẹ̀ ní wọn ní tani dayuth Ànábì sallallahu alaihi wasallam ní man ra'a fi ahlihi az-zina wa sakata alayhi ẹ̀tọ́ bá rí i pé ìyàwó òun ṣe ìsìn ó sì gbẹ̀rù lọ bí ẹnìkan náà nù wọn ní ìyàwó rẹ̀ tó ṣe ìsìn náà ìyàwó sì confam ọkàn fẹ́ẹ̀sì kó ṣe ìsìn náà ó jẹ́wọ́ wọn á bí ọkọ lérí pé ń gbọ́ síbẹ̀ ni bẹ́ẹ̀ ni kí a lè ṣe sí kí lè ṣe fọkùnrin lá bí mo fẹ́ ṣe fún. dáadáa o sì tún fi ìyàwó lẹ́lẹ́ rẹ o ò lé dànù kí ká kó sí mi tòótọ́ bá sọ abẹ́ rẹ̀ tó sì tẹ̀ láti ọkọ rẹ̀ wọ́n sọ fún tó bá dídọ́ gbẹ́dẹ́ kéèyàmà pé wo àlùjánnà gba èyí ìwú ọba wú ọ́ nínú àwọn ẹlẹ́kùn àlùjánnà ọlọ́run bá kó sí bẹ́ẹ̀ fáwọn obìnrin wa o. bákan náà nínú àwọn nǹkan ilé ìjọ yẹ kó mi ò tún mójútó òun náà ní àwọn ọ̀ràn yàn ilé ìtíṣẹ́ yìí àmúwá tó sì sínú ọ̀ràn yàn tẹ̀tẹ̀ lórí obìnrin òun náà ní kí kó mi ò máa gbogbo ara rẹ̀ gbogbo ara rẹ̀ jọba jáde lé rẹ̀ tóbi lórí ojú àti ọwọ́ rẹ̀ gbogbo ẹ̀ òfin ọlọ́run bá yẹn eléyìí nàmbà túláàsì kì í ṣe nàmbà fẹ́ òfin ọlọ́run bá lọ́dá lórí ẹ̀ tọ́ba ọlọ́run dọ́kùnrin lọ́dọ́bìnrin èyí sì sọ fọlọ́ kó o sì wá ṣe báyìí fáwọn obìnrin tó sì dá bẹ́ẹ̀ á gbòòrò olúwa rẹ̀ tó sì gbádùn òfin ọlọ́run bá màlélẹ́ yìí ọlọ́run bí wá sòfin kan káwọn ẹni tó bá fẹ́ gba dáadáa ti bẹ lọ́dọ̀ náà wọ́n máa wá fi tipa làbá rẹ̀ wọ́n máa tẹ̀lé ní torí pé ilé ayé tá a wá ilé àdáwò ni àdáwò kí sọ tẹ̀lé tọ́lọ́ àbọ̀ ní tẹ̀lé tiẹ̀. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا ọlọ́run bá dá kú àti sẹ́mi kó lè máa fi dán wa wò níta nínú wa yóò sì sẹ́tọ̀ rẹ̀ wá jù torí ẹ̀rí obìnrin mùsùlùmí náà lọ gbọ́ yẹn o nínú ojúṣe rẹ̀ tó tọ́ra yẹn lórí rẹ̀ kó náà ní kó lè kó gbogbo ara rẹ̀ nígbà tó bá jáde lé rẹ̀ títí tó fi lórí ojú àti ọwọ́ rẹ̀ méjèèjì níbi káwọn ọkùnrin ọlọ́kùnrin kan máa yọ torí ìwọ ló jẹ́ pé káwọn ọkùnrin ọlọ́kùnrin orí ọ tọkọ rẹ̀ ni wọ àbúrò wa sọ̀rọ̀ rẹ̀ ti gbogbo ara yìí ọ̀ràn yẹn ló jẹ́ lórí rẹ̀ kọjá ní tí wọ́n máa kó gbogbo ara rẹ̀ kí ẹ bọ́lá ọba ti ṣe fi pa láṣẹ tó ti fi pa àwọn obìnrin olùgbàgbọ́ òdodo láṣẹ nínú Al-Qur'an
àti bó ṣe wá ní sunnah Ànábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. torí di eléyìí báyìí tó lè bá ti wá mójútó eléyìí báyìí ó ti wà lórí ṣíṣe dáadáa ní dáadáa tó ṣe kíkọ́ máa bẹ́ lọ kó lọ́wọ́ bó jẹ́ kókó kálẹ̀. àlàyé bí ó ti ṣe wá máa múra yìí irú aṣọ tí wọ́n máa wọ̀ ó ń bọ̀ níbi ẹ̀tọ́ obìnrin. bákan náà nínú tó tún yẹ kóbìnrin wọn mójútó kó náà ní kó mójútó wà wọ́n ní obìnrin sọ̀wà wò ó sọ̀wà nù ó lò wò lórí ọkọ. ọ̀ràn yẹn ló jẹ́ lórí obìnrin nínú Islam kó mójútó àwọn àwà tó dára àti àwọn ẹ̀kọ́ tó dára kẹ́ẹ̀rí bí máa sòdodo tó ń bá ń sọ̀rọ̀ tí kò lè bẹ̀rí rẹ jẹ́ bí ìyá dáwà kò lè má sòdodo kì í parọ́ àmọ́ wọ́n ti mọ̀ ọ́ bẹ̀rẹ̀ kí ni ká lẹ́ lọ́sọ ẹ máa bọ́rọ̀ sórí láyé má jẹni tí wọ́n máa parọ́ jẹni tí ó ní sùúrù ọ̀pọ̀lọpọ̀ obìnrin ọ̀rọ̀ ní ti tọrọ ló ti pariwo ọkọ wọ́n jọ sọ̀rọ̀ pẹ̀lú ọkọ ó sì pariwo síta ẹ gbà mí o kí ló dé kí wọ́n pọ̀ kékeré bákan náà kọ́ ọ máa ṣe dáadáa sáwọn èèyàn tó ń bá ṣe ọ̀pọ̀lọpọ̀ obìnrin lọ́wọ́ tó jẹ́ pé yóò sọ ọkọ rẹ̀ di ọ̀tá gbogbo àwọn tó ń bá gbélé yóò sọ ọkọ rẹ̀ di ọ̀tá gbogbo ará àdúgbò ọ̀bẹ nìkan jà fọ́ gbogbo lé mú lọ́pọ̀lọpọ̀ obìnrin lọ́ba tọkọ bá ti dé báyìí ọ̀rẹ́ kẹta lẹ́ni yóò wù pé kọ́dà gan lẹ́ẹ̀kan kọ́dà ọlọ́run ní kẹ́ tètè dé wọ́n pọ̀ báwọn ò ní lù mí nígbà tí wọn náà bá ti gbọ́ báyẹn ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin mi náà ọkùnrin obìnrin lẹ́mìí rẹ̀ ona ara rẹ̀ ó kí á ní pé ta ló lọ àyè tó lọ máa fẹ́ wò ọlọ́run mẹ́jọ kó fi ajẹ́ rẹ̀ tó eléyìí tó kóbìnrin wọn máa rọ́ kóbìnrin ó ní sùúrù kọ́lá farada nínú tí túmọ̀ sí pé làákà rẹ̀ pọ̀ bákan náà ọ̀dọ̀ wo obìnrin ọjọ́ ẹni tó ṣe pé yóò máa ṣe pẹ̀lẹ́ yóò máa tújú ká sáwọn ọ̀rẹ́ rẹ̀ bẹ̀rin ní jẹ́ àfàdúró fàdúró ó sì jẹ́ obìnrin tó ṣe pé yóò máa sọ àwọn ẹ̀kọ́ ẹ̀sìn Islam tó dá lórí ọ̀nà tó yẹ ká máa gbà jẹun. ọ̀pọ̀lọpọ̀ obìnrin náà wà ló dé pé lójú gbogbo yẹn lọ́kàn tó tẹ́sí náà máa gbọ́ gbà pé òun gbọ́dọ̀ kóra òun gbọ́dọ̀ kóró láti rí òun gbọ́dọ̀ kóra lọ́kàn máa sún tẹ́sí bẹ́ẹ̀ náà ni ó yà á níwájú gbogbo yẹn tó sì dáa bẹ́ẹ̀ òkúkú dáa bẹ́ẹ̀ wọ́n ní Australia láìpẹ́ yìí wọ́n kàwé ìròyìn kan arábìnrin kan wọ́n lọ sí park wọ́n ti máa lọ gbàtẹ́kùn so ọmọ rẹ̀ wá ń sunkún ọba yọ ń jábàlá lójú gbogbo èèyàn ó sì fi sọ ọmọ lẹ́nu oníwèé ìròyìn kan wá sọ́dọ̀ rẹ̀ ọba yà fọ́tò ọba tún rẹ́rìn sẹ́nu káwọn òyìnbó tí wọ́n wò lójútì nígbà tí ìtìjú fẹ́ẹ́ dé lu wọn lọ́nà pín so inú tẹ wọ́n dùn pé yẹ́s wọ́n tún ya fọ́tò wọn máa fi àwọn èèyàn pé bóyá breast feeding wọ́n fi polongo rẹ̀ ọmọ pé nǹkan míì ló ń wé ìròyìn rò inú àwọn tó ní làákàyè láàrin wọn lórí ìwé ìròyìn òun á kó sínú headline ìwé ìròyìn rẹ̀ pé sọ́dá káwọn obìnrin wọn máa yọ ọmú wọn báyìí wá ju gbogbo ara yìí àti tó fẹ́ fàyọ ẹ wá máa wọ àwọn òyìnbó tó bá kó òyìnbó ni wọ́n kà fún hero àwọn tó ń wá òkọ́ sí wọn gbogbo àwọn obìnrin bá wọ̀ wọ́de wípé wọ́n fẹ́ fi ẹ̀tọ́ àwọn dùn àwọn ẹ̀tọ́ wo àwọn lè yọ ọmú àwọn bíbí tó bá wà ọ̀pọ̀lọpọ̀ náà wà lẹ́gbẹ́ irú ìrònú tó yìí kò ní gbé ká yọkàn ya nígbà tí ó pé yẹn yọ máa dájẹ sọ́n Islam fẹ́ kọ́ jẹ́ nítọ́lẹ́kọ̀ọ́ ẹnìkan fẹ́ wọ́n fi ọmọ rẹ bẹ̀rẹ̀ wọ́n á gba wọ́n á bọ̀ wá nulẹ̀ yìí wọ́n á bọ̀ ní àbáwọlé lójú gbogbo èèyàn wọ́n ní bẹ́ẹ̀ sì ń sọ òkèlè sọ́hùn ó sì ṣe kẹ́lò lórí bá ṣé màmá ọmọ tẹ wí yẹn bẹ́ẹ̀ ókè ẹ̀jẹ̀ àmà lọ á máa padà wá gbà lọ́ba parí tó kóòlù àjẹun kóòlù àmúmi ìyẹn gbọ́dọ̀ kọ́ nípa rẹ̀ bákan náà kóòlù àsọ̀rọ̀ ẹlòmíràn mọ̀ọ́rọ́ sọ kóòlù àjókòó ẹlòmíràn máa jókòó jó Islam oníkẹ́ mójútó gbogbo eléyìí nínú àwọn sẹ́ẹ̀rì òun náà ní kóbìnrin kó mójútó ọkàn rẹ̀ kó fẹ́ràn Ọlọ́run bá wa kó sì máa bẹ̀rù Ọlọ́run bá wa kó máa kíyèsí kó Ọlọ́run bá ń rí òní gbogbo bá nínú àwọn sẹ́ẹ̀rì lọ́yẹ kóbìnrin ojú mójútó òun náà ní kó sọ abẹ́ rẹ̀ kó sọ ahọ́n rẹ̀ kó sọ ojú rẹ̀ á sì fi pé lónìí ọ̀pọ̀lọpọ̀ àìdá ló ń ṣẹlẹ̀ lápá bẹ̀yẹn ọ̀pọ̀lọpọ̀ sọ abẹ́ má ọ̀pọ̀lọpọ̀ sọ ahọ́n wọn má ọ̀pọ̀lọpọ̀ sọ ojú wọn má nínú tó tún jẹ́ ojúṣe yín òun náà ní kẹ́ ẹ máa mójútó ẹ̀tọ́ ọkọ yín eléyìí bẹ́ẹ̀ náà ra ẹ̀tọ́ ga jù nítorí pé ẹ̀tọ́ ọkọ òun ló wá ló ṣe èkejì obìnrin tó wà ní ọkọ lẹ́yìn ìwọ náà ọba lórí rẹ̀ nínú àwọn ìtọ́ ga jù nínú ìwọ ọkọ lórí rẹ̀ òun náà ní kó yọ ọkọ rẹ̀ nínú
kọ́ ọ mẹ́tì kọ́ máa bínú sí ọ gbogbo gbà kọ́ ọ máa ṣe tó bá tójú sí rẹ lórí rẹ mójútó asọkọ rẹ mójútó jẹ rẹ mójútó ntó lè jẹ́ kí lóore ó dùn kọ́ máa ṣe sọ́ra fún ohun tó lè mú kí ọkàn rẹ ọmọ àbàjẹ́ kó o jìnà sí torí pé gbogbo gbà tó máa ń ṣe báyìí àyè ló túbọ̀ máa ń ga sí lọ́dọ̀ ọkọ rẹ ẹnìkan wọn làwọn kà nínú tírà kan gbígbé ìsọ̀rọ̀ yẹn lórí obìnrin ni pé kó ṣiṣẹ́ sí ọkọ rẹ̀ mọ̀nà ìsọ̀rọ̀ yẹn lórí rẹ̀ kọ́ fọ́sọ́ ìsọ̀rọ̀ yẹn lórí rẹ̀ kó dáná kọ́kọ́ bẹ́ẹ̀ ni àwọn olùmọ̀sọ̀rọ̀ rẹ̀ ṣùgbọ́n kò ló ṣe lé lílé ọkọ pé tí ọba ṣiṣẹ́ sí ọkọ rẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n fi dùn kọ́ yìí sọ obìnrin wo náà ní ọ̀hà lílé ọkọ pé tí ọba ṣiṣẹ́ sí ọkọ rẹ̀ abẹ́rẹ́ Fatima ọmọ anabi Muhammad sallallahu alaihi wasallam oníṣẹ́ ilé-sọ kánàbí ọgbọ́n kọ́ òun sọ̀rọ̀ Ali bin Abi Talib kọ́ ọmọ ọ̀dọ̀ fún anabi sì wálé wọn anabi ti kọ́ ni lẹ́kọ̀ọ́ anabi wálé wọn sallallahu alaihi wasallam anabi sì kọ́kọ́ àtìyàwó ó ní ẹ̀yà àti kí n kọ́ yín ní kankan tó lóore fún yín lọ́mọ ọ̀dọ̀ lọ. ó náà ní ká máa fi subhanallah mẹ́tàlélọ́gbọ̀n alhamdulillah mẹ́tàlélọ́gbọ̀n Allahu akbar mẹ́rìnlélọ́gbọ̀n síwájú kẹ́ tó sùn eléyìí lóore ju ọmọ ọ̀dọ̀ lọ fún yín. bẹ́ẹ̀ náà máa kọ́ pọ̀lọpọ̀ nínú àwọn obìnrin látàrí títí náà mọ̀ ń wọ́ ọmọ ọ̀dọ̀ ní ilé ṣiṣẹ́ sí ẹnì kankan ọmọ ọ̀dọ̀ máa ń fẹ́ ọmọ ọ̀dọ̀ ti dé ọ̀pọ̀lọpọ̀ lé ọmọ náà ọmọ ọ̀dọ̀ ti kọ́kọ́ mọ́ wọn lọ́wọ́ ọmọ ọ̀dọ̀ ti tìyà mọ́ wọn lọ́wọ́ tó eléyìí jẹ́ òṣìṣẹ́ mà nínú ojúṣe obìnrin òun náà ní pé lórí ara rẹ̀ òun náà ní kó ṣọ́ ara rẹ̀ níbi àwọn ẹ̀ṣẹ̀ tí máa kó parun balẹ̀ ẹ má jẹ́ ẹni tí wọ́n máa fi sọ láti yín balẹ̀ ẹ jẹ́ ẹni tí wọ́n máa mójútó lákòókò rẹ̀ ẹ mójútó àwẹ̀ yín lákòókò rẹ̀ ẹ sì jẹ́ ẹni tó ṣe wípé yọ ṣọ́ra fún nǹkan tí máa mú kẹ́mi ọ̀lẹ bí kéèyàn jẹ́ ẹni tí ò ní fọkànbalẹ̀ sọ́lọ̀ a'udhu billahi ó burú ìyẹn gbọ́dọ̀ ṣọ́ra fún lóka bẹ́ẹ̀ kéèyàn ṣọ́ra fún àlọ́ ilé òbí náà wọ́n bẹ ẹnu tọ́jú ọ̀ràn yẹn lórí obìnrin bákan náà nínú àwọn nǹkan tó tún jẹ́ ọ̀ràn yẹn lórí obìnrin pé kó ṣọ́ra fún òun náà ni mímọ afẹnu sáàtì àwọn èèyàn òfófó ẹ̀gàn ayọ́nusọ yíyọ́tì yíyínmú èyí tó pọ̀ fún àwọn obìnrin ká ṣọ́ra fún bákan náà nínú tó tún jẹ́ ojúṣe obìnrin òun náà ni ká ṣọ́ra fún wọ̀kúwọ̀ ká ṣọ́ra fún ìwọ̀kúwọ̀ bí aṣọ funfun bí aṣọ tó kúrú bí aṣọ tó ṣe kọ́fẹ́lẹ́ bí aṣọ tó ṣe pé ògèdè ìwù lọ́wọ́ lára rẹ̀ léèsì tó ṣe pé ìwù ara rẹ̀ gan ó borí ọmọ tuntun ẹ̀wù tí ọ̀la pa ẹ̀wù tó ṣe pé èèyàn lè wọ̀ káwọn èèyàn má tó síjú wọ̀nyàn ẹ̀wù tó ṣe pé téèyàn bá wọ̀ ó fi hàn pé kèfèrí àbí kó jẹ́ pé alọ́ gẹ́rí bí tàwọn kèfèrí obìnrin ó sì kórè rẹ̀ lọ́sọ́dọ̀ bábà ó ní kí wọ́n bọ̀ ń kẹ́ ó wá sórí bí orí bọ̀m̀bọ́ì sọ́dọ̀ abẹ́ ìpele yọ̀dà. ìpele kejì ojúṣe obìnrin nílé rẹ̀ ilé rẹ̀ làáfin rẹ̀ ilé rẹ̀ òun làáfin rẹ̀ ìwọ obìnrin tó bá mójútó lé rẹ̀ wàá rí ọkàn yóò máa balẹ̀ dojúmọ́ àìmójútó lé ilé ilé ọ̀pọ̀lọpọ̀ obìnrin ká tí ò ti dé orí ilé ọkọ̀ kan gbé lálàáfíà tí obìnrin tó bá ti fi lé rẹ̀ tó bá ti fi ráre tọ́dájú náà ni wípé wàhálà púpọ̀ náà ni ọba nínú ìgbésí ayé tá a bá wọ ilé á lè kọ́kọ́ bẹ́ẹ̀ ìyàwó bẹ́ẹ̀ ó ṣe ṣe kí bàbá àtìyá náà bẹ́ẹ̀ gbà mí àwọn ọmọ náà sì máa bẹ́ẹ̀ gbà mí ilé ọ̀ràn yẹn ló jẹ́ wípé kóbìnrin ọmọ dúdú ó sì mọ ọkọ rẹ̀ lọ́gàá nínú ilé nítorí pé ọ̀gá pọ̀ méjì kò lè wọ àkọ́kọ́ kó lè fún ìyẹn gbọ́dọ̀ jẹ́ ni tó ṣe pé yóò ju ọ̀rẹ́ lẹ̀ ní ìgbà tó kọ bá ń pàṣẹ obìnrin ọ̀gbọ́dọ̀ pé èmi náà èèyàn ni mí bí tí wọ́n bá sọ pé kọ́ọ́lù wọ́n yẹ kó nù lè sọ pé kúlùtù bí wọ́n sọ báyìí èmi náà kúlùtù èmi náà sọ obìnrin tó bá dé obìnrin rẹ̀ kì í ṣe bẹ́ẹ̀ ó wà nínú hadith látọ̀nà Ànábì Muhammad sallallahu alayhi wa sallam wọn ni la yasluhu li basharin an yasjuda li bashar walau salaha li basharin an yasjuda li basharin la amartu al-mar'ata an tasjuda li zawjiha min 'idami haqqihi 'alayha wọ́n ní èèyàn kan kò gbọ́dọ̀ forí kalẹ̀ fẹ́yàn mi tó bá dé kọ́tọ́ kéèyàn kó forí kalẹ̀ fẹ́yàn mi obìnrin ní bá paláṣẹ pé kó máa forí balẹ̀ fún ọkọ rẹ̀ nítorí ìwọ ọkọ tó tóbi ti bẹ lórí rẹ̀ wọ́n fi Aisha radiyallahu anha léèrè wípé ta lẹ́ni tó ṣe pé ìwọ rẹ̀ tóbi lórí obìnrin Aisha ní zawjuha ó ní ọkọ rẹ̀ wa qala alayhi salam Ànábì sallallahu alaihi wasallam sọ pé ayyuma imra'atin matat wa zawjuha anha radin dakhalat al-janna obìnrin yóò tó kú ní ìgbà tí ọkọ rẹ̀ yọ́nú sí ó kú lórí pé ọkọ rẹ̀ sì yọ́nú sí Ànábì ni yóò wà al-janna. nínú àwọn nǹkan tó yẹ ká mójútó nínú ilé nínú ojúṣe obìnrin
òun náà ní kó gbọ́rọ̀ sọ́kọ lẹ́nu ní gbogbo gbígbọ́rọ̀ sọ́kọ lẹ́nu lópin ìgbà tí kò bá ti kọ́ láti pẹ̀lú tọ́ta kò tọ́lọ̀ ọ̀ràn yẹn ló jẹ́ lórí obìnrin tó máa ń ṣe bẹ́ẹ̀ kò sẹ́ni tí ó bá yín kó sí ti bẹ́ẹ̀ láàrin ẹnì kò ní bá yín dá sí láéláé bákan náà ẹlẹ́kejì òun náà ní kó máa bọ́ bọ́ọ̀lù lọ́nà tó dáa bí wọ́n ṣe ń fẹ́ kọ́kọ́ sí dáadáa sí ọ bẹ́ẹ̀ ni kí wọ́n náà máa ṣe dáadáa sí nítorí pé Ọlọ́run ti dá ẹ̀ lórí àdámà kọ́ máa ṣe kọ́ máa nífẹ̀ẹ́ tó bá ṣe dáadáa sí tí wọ́n bá ṣe dáadáa sọ́kọ rẹ̀ ọkọ rẹ̀ ó nífẹ̀ẹ́ rẹ̀ òun náà sì máa fi dáadáa fi san fún ẹ nínú ètò tó di ojúṣe rẹ nílé rẹ ẹlẹ́kẹta òun náà ní kó máa wá ojú ọkọ rẹ kó máa ṣe tó fi nífẹ̀ẹ́ rẹ nítorí wípé obìnrin tó bá gbọ́n òun ló máa ń ṣe bẹ́ẹ̀ àwọn obìnrin tó bá gbọ́ wọn ní kọ̀ wá sọ́dọ̀ mi èmi náà kò sí tó kàmí pẹ̀lú ẹ̀ alùpùpù ọmọ rẹ̀. bákan náà nínú tó tún jẹ́ ojúṣe rẹ nílé rẹ oníkó gbọ́dọ̀ gba àwẹ̀ náfìlà tọkọ rẹ sì bẹ́ẹ̀lé láì gbàyọ̀dá lọ́dọ̀ rẹ̀ nínú tó tún jẹ́ ojúṣe rẹ nínú ilé ọkọ rẹ òun náà ní kó sọ ilé ọkọ rẹ dáadáa ọ̀ gbọ́dọ̀ tí kẹ́nìkan wọnú ilé ọkọ rẹ tọ̀mọ̀ àkọ́kọ́ rẹ ọ̀fẹ́ olúwa rẹ nínú ilé rẹ kódà kó sì pọ́ ọmọ ìyá rẹ ọ̀gbọ́dọ̀ wọnú ilé rẹ láì jẹ́ kó gbàyọ̀dá lọ́dọ̀ ọkọ rẹ after all is my brother ẹnikẹ́ni ó sì gbàgbé gbélé ọkọ ni wọ́n wà láì gbàyọ̀dá lọ́dọ̀ ọkọ rẹ ọ̀gbọ́dọ̀ tí kẹ́nìkan wọnú ilé rẹ nínú ojúṣe rẹ nílé ọkọ rẹ o ní pé o gbọ́dọ̀ la wàhálà bọ́kọ rẹ lọ́rùn nípa níná bóyá lórí oúnjẹ bóyá lórí aṣọ ní tágbára ọkọ rẹ ọ̀ká kọ́ máa ṣe kọpíkọpí nípa àwọn èèyàn máa ń ṣe ni wọ́n náà fẹ́ kàǹkó o sì mọ̀ pàgbára ọkọ ti ọ̀ká bẹ́ẹ̀ sì ni ọmọ àká ọwọ́ ọ̀dọ́gba kọ́ máa la wàhálà bọ́kọ lọ́rùn sọ̀ra fún bákan náà kó máa gbìyànjú láti ṣe tí ó ti ọkọ rẹ lọ́rùn ẹlẹ́kẹjọ ó náà ní kó máa sọ̀sọ́ fọ́kọ rẹ kọ́ máa sọ̀sọ́ fọ́kọ rẹ kó jẹ́kọ́jẹ́ pé gbogbo wa tó bá wù ọ́ inú rẹ̀ ó dùn tó bá gbóòórùn ara rẹ̀ òórùn tó dáa ní ọ̀gbọ̀ tó bá fọ́ ọkàn lára bí kọ́ máa yọwọ́ má tó gbogbo eléyìí lọ ẹ̀kọ́ mójútó bákan náà lẹ́kẹ̀sán nínú ojúṣe rẹ tó gbọ́dọ̀ wáyé nílé ọkọ rẹ òun náà ní pé kọ́ máa mọ ọlá fún kó sì máa gbéga tó náà bá fún pàápàá jùlọ tọkọ rẹ bá jẹ́ni tí mójútó tọkọ rẹ jẹ́ni tí ń ná lẹ́yìn lórí tí ń gbìyànjú tó di wọn bọ́lọ̀ wọn bá ti fi fún máa sọ̀rọ̀ dáadáa sí ọlọ́wọ́ púpọ̀ yìí láṣìírí ọlọ́wọ́ bó ti kí ọmọ ọwọ́ máa ròkè sí ọlọ́wọ́ máa kọ̀kọ̀ rọ́pò ó rí i pé dáadáa yóò máa pọ̀ lé ọkọ má sì dàbí àwọn táwọn sallallahu alaihi wasallam sọ nípa wọn nígbà yìí lẹ́ pọ̀ jù nínú èkó náà ẹ̀yin obìnrin àwọn obìnrin ní kí ló dé Ànábì sallallahu alaihi wasallam wọ́n dáhùn wọ́n nítorí pé ẹ̀ máa ṣépè púpọ̀ ẹ̀ sì máa ṣàìmórí sọ́kọ ẹ̀ máa ṣépè púpọ̀ ẹ̀ sì máa ṣàìmórí sọ́kọ nínú àdìsí kan Ànábì sallallahu alaihi wasallam wọ́n ní law ahsanta إلى إحداهن الدهر ثم رأت منك شيئا قالت ما رأيت منك خيرا قط ike tó o bá gbogbo gbèsè ayé rẹ sí dáadáa sọ́kàn nínú àwọn obìnrin tó wọ́n á ra ìdá kan lára rẹ jọ kan yóò sọ fún òun tiẹ̀ rí dáadáa kan tó sùn tòmẹ́jọ ya ọkùnrin náà lẹ́nu o Ànábì sallallahu alaihi wasallam ló ti kọ́ alẹ́ kọ́ yẹn tí wọ́n wá fà kí yọ ìlànà alánà 10,000 mo fọ́ olóyè sórí kan fọ́ yìí torí pé tí yẹn bá ti mà tẹ́lẹ̀ kí yá yẹn lẹ́nu tòkọ̀ wá túmọ̀ sí pé kí obìnrin náà máa ṣe irú ẹ̀ kí wọ́n ti ní bá a ṣe máa ṣe nu. Ànábì sọ pé àwọn máa ṣe bẹ́ẹ̀ làwọn ṣe ń ṣe àwọn táwọn náà fi ròyìn ó túmọ̀ sí pé àwọn tí wọ́n wọ náà nù fa náà bá ní sọ wọ́n fẹ́ wọ náà náwó kè ọ̀dà tó kò ní náwó kè. bákan náà nínú tó tún jẹ́ ojúṣe rẹ nílé ọkọ rẹ oníkọ̀ gbọ́dọ̀ jáde nílé ọkọ rẹ kọ́dà tó sì pé bàbá àti ìyá rẹ lọ fẹ́ lọ wò láì gbà yọ̀ǹda rẹ̀ ọlọ́pọ̀ obìnrin nígbà tí mi kì í ṣe ẹlẹ́wọ̀n àjáde kó ṣe omi jáde ọ̀gbọ́dọ̀ sí bẹ́ẹ̀ o nínú ojúṣe rẹ nìyẹn bákan náà nínú tó tún ojúṣe rẹ nílé ọkọ rẹ o náà ní kó mójútó ṣíṣètò oúnjẹ ọkọ rẹ kí lè ọmọ má yọ̀bù kó o sì jẹ́ni tó ṣe pé wọ́n gan alára ọmọ túnra rẹ sí. nínú tó tún ojúṣe rẹ abala kejì nínú tó tún ojúṣe rẹ tó o bá ti di màmá àwọn tó ti bímọ nínú àwọn obìnrin nínú tó tún ojúṣe ipò màmá ga ẹsẹ̀ kọ́nà pa wá láti kásí dáadáa sí bàbá àti ìyá wa bẹ́ẹ̀ ọ̀kan nínú àwọn sàbí tiẹ̀ bí ìwà Ànábì sallallahu alaihi wasallam náà lọ́lẹ́tọ̀ sí kí dáadáa sí jù Ànábì ní ìyá rẹ̀ ó ní lẹ́yìn náà tani Ànábì tún ní ìyá rẹ̀ lẹ́yìn náà tani Ànábì tún ní ìyá rẹ̀ lẹ́yìn náà tani lẹ́lẹ̀kẹ́rin láti wá ní bàbá rẹ̀ sallallahu alaihi wasallam àyè màmá ga púpọ̀ lọ́mọdé sílò torí táyì bá ti ga jù gbà ìyẹn máa lò àyè yín ga níbi ẹ̀sìn Islam ti ṣe tòyìn sí ṣùgbọ́n
báyìí ṣe ga ojúṣe ńlá wa ń bẹ̀tẹ̀ gbọ́dọ̀ òtútù ibi tó ojúṣe yìí ti wáyé ìlọ̀rọ̀ náà tó ní yá ayyuhal ladhina amanu qu anfusakum wa ahlikum nar ẹ̀yin olùwàgbọ́ òdòdó ẹ ṣọ́ra yín ẹ ṣọ́ ara yín àtàwọn ará ilé yín níbi àti wọn náà màmá kan ò sí tí wọ́n fẹ́ káwọn tí wọ́n àwọn jọ jẹ́ ará ilé kan náà wọn náà kò sí màmá kan tí ó wù kọ́ mọ̀ wọ́n wọn náà kò sí màmá kan tí ó wù pé kọ́kọ́ wọn wọn náà ìdí nì táwọn ojúṣe yìí fi yọjú alákọ̀ọ́kọ́ nínú ojúṣe yìí nígbà tẹ́ bá ti di màmá àbí tẹ̀ ń bá ń palẹ̀ má àti di màmá òní ẹni kí ẹ̀yin lẹ gbọ́dọ̀ fọwọ́ ara yín sẹ́sà ta lẹni tẹ́ ń fẹ́ kọjá bàbá ọmọ yín nísìn ẹ sọ pé èèyàn gún bàbá rẹ èèyàn kéèyàn bàbá rẹ ara yín lẹ ń bò kìí sọ ọmọ lẹ ń bò kìí ṣe bàbá rẹ lẹ ń bò toró ti yàn ọ̀fọ̀ tẹ̀mí lọ́fẹ́ o torí bọ́mọ kẹ́sì sọ fún màmá rẹ nìyẹn lójúmọ́ èèyàn fún bàbá yín mọ́ká bá máa tó máa fẹ́ èèyàn bú ni òdòdó aṣọ ma làákàyè ti ń jẹ náà yáa dídọ́ kan máa sọ fún màmá rẹ pé lójúmọ́ tí wọ́n ti ọdún dáàdì wa ẹ sọ fún èèyàn bú ni èèyàn bú ni tí dáàdì wa bá jẹ́ èèyàn bú kó tó jẹ́ èèyàn bú ẹ̀ ti jẹ́ èèyàn bú pátápátá oníbàwò oníṣẹ́fẹ́ ilẹ̀ lọ́fẹ́ wọn ó lè ṣe fẹ́ èèyàn bú jẹ́ bí wọ́n fẹ́ èèyàn bú èèyàn bú lẹ́yìn náà ẹ̀yin kẹ́kọ̀ọ́ ara yín sẹ́sà dalẹ̀ fẹ́ kọjá bàbá fọmọ yín I love you èèyàn púpọ̀ lè sọ fún mi nínú I love you ó wà wò wọn ta ní I love you èké I love you òdodo èwo ni I love you lórí ẹ̀sìn èwo ni I love you lórí ayé wọ́n lọ́wọ́ sẹ́sà ilé ìtura fẹ́ nínú wa má wàá gbàgbé nítorí wọn náà àdéhùn àdéhùn sallallahu alaihi wasallam wípé idha ja'akum من ترضون خلقه ودينه فزوجوه إلا تفعلوا تكن فتنة في الأرض وفساد عريض النبي صلى الله عليه وسلم ولا نتيجي وارد أساسيا تبا واتورو ماي أبيكم إيه ما قلنا تسيبين أمي وصل أري وصل ìbàjẹ́ tó sì fẹ́ tó gbòòrò yóò balẹ̀ ayé kan ìdí ni tó fi jẹ́ ike ìwọ obìnrin tó fẹ́ lọ lé ọkọ àbí obìnrin tó ti wà lé ọkọ wọn náà lè tọkọ rẹ sí náà nǹkan téèyàn máa wò téèyàn fi lọ́kọ ọlọ́ba ẹ̀sìn alákọ̀ọ́kọ́ torí pé tí ọba sẹ́sìn àbòsí ọ̀sẹ̀ tóbìnrin bá fẹ́ ni tí ọ̀lẹ́sìn ẹni tó fẹ́ ìjọ sàbòsí sí náà òkùnù tó ọba sì fẹ́ ni tí ọ̀lẹ́sìn àwọn ọmọ ẹ̀yọ́ padà ráàyè náà ẹ̀yin náà wà àwùjọ wa ẹ̀ ló kàtí ọwá yìí téèyàn bá fẹ́ ni tí ọ̀lẹ́sìn kò sí náà ìjọ sàbòsí sí àwọn ọmọ tó ọba sì gbé fún wọn padà ráàyè náà torí pé kò lámàánà àmàánà kíni kékeré ẹlẹ́kejì ọ̀nà ni wà agbọ́dọ̀ wò wà torí tí ò bá sí wà obìnrin ọ̀ gbà tó lé ọkọ kọ́ ọ sí dáadáa kò sínú kó sí dáadáa kọ́ ọ sàìdá ó jìyà tó tí èèyàn bá tún wá fẹ́ tí ò ní wà àwọn ọmọ èèyàn dẹni tó ṣe wípé wọn ò ní í ṣe tọ́ka sí dáadáa láwùjọ irú àwọn olùfẹ́ fún ọkọ lọ́dọ̀ bàbá oníríwà rẹ pọ ẹlẹ́ẹ̀kẹta òun náà ní pé ní tẹ́ bá fẹ́ ọgbọ́dọ̀ ní làákàyè nítorí pé tẹ́ bá fẹ́ ní tí ò ní làákàyè tọpọlọ yóò ti ná ọkàn yóò lè balẹ̀ lé rẹ̀ ọkàn yóò lè balẹ̀ lé rẹ̀ ìṣẹ̀lẹ̀ ò sì lè dùn bẹ́ẹ̀ àwọn ọmọ tẹ́ bá wá bí wọn ò ní dúró dọ́gba nídìí ẹ̀sìn ọ̀lọ́ torí pé wọ́n ní gbogbo nǹkan lólóògùn yàtọ̀ sápọ̀ lèkó lè dá ìdọ̀wọ́ ìtọ́tọ́kọ̀rí ìlú ìhàmákọ̀tù ààyè mọ̀nyúdáwíyà wọ́n ní gbogbo ààrẹ lólóògùn abábọ̀ abọ̀ ń parẹ́ ìbẹ́ni tó fẹ́ sóko ẹ̀ bá tí èèyàn tó tún ní sí pọ́pọ̀ ni kí ni wọ́n máa lò tó ilé ìjẹ́ ló ti jẹ́ ojúṣe pé àkọ́kọ́ kẹsẹ̀ sàtà ni ó jẹ́ bàbá fọmọ yín ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé ọmọ nígbà tẹ́ bá lóyún rẹ̀ tó wà nù yín ojúṣe lórí rẹ̀ òun náà ni kẹ́ mójútó ọmọ yín dáadáa o ẹ má jẹjẹ kújẹ sínú o ẹ má kọ ọmọ sínú o ẹ má mú kú mu o kẹ ẹ má kọ ọmọ sínú o ẹnìkan lóyún tún mutí ó láì lóyún ọlọ́run sọtí lé wọ̀ àwọn amutí ẹlòmí mú ògógóró ó mu sẹ́pẹ̀ eréka burúkutu gbogbo òmùkúmu ní mu sínú ẹnìkan lóyún wọn ní òun lè má jọrọ kó kí ni wọn fi ń ṣe gánà kí ni àǹfààní ẹ torí di eléyìí ẹ má jẹjẹ kújẹ ẹ má pọ̀ máa nú nínú àwọn kẹtùtù yẹn kí amójútó nínú ojúṣe yín ẹ ti bímọ tẹ ẹ bá bímọ
kí lójúṣe yín lórí ọmọ òun náà ní pé ní kí adé bá ti bí ma ẹgbẹ̀rún sọ́mọ létí ẹgbẹ̀rún sọ́mọ létí ẹnìkan bí ma ó bẹ̀rẹ̀ sí ní jó ó bẹ̀rẹ̀ sí kọrin sọ́mọ létí ìrún wọn sì kó pè sọ́mọ létí nígbà tó gbọ́ ọmọ á pè ó ní hayya ala sọ̀láàtì báwò náà so ẹ rí i pé kó ṣe pàtàkì pé ká kọ́ nípa àmọ́ obìnrin tí ọmọ ọ̀run pé kí ló fẹ́ wí yóò kàn máa wíwí kú wí ni torí ẹ ojúṣe ọkùnrin náà ń lo kọ́kọ́ ìyàwó rẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn òkè kéde tani ọmọ akóbìnrin tani ọmọ akóbìnrin àtàlọ́ ló akóbìnrin lé ẹgbẹ́ ọ̀nà oko lé ọkọ̀ náà ni bákan náà ìwọ ìyàwó ó yẹ kí wọn náà kó o kópa nínú bẹ́ẹ̀ sì sọmọ lórúkọ tó dáa ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin lọ́wọ́ àti ọmọ lórúkọ tó fẹ́ sọmọ pamọ́ sí ìyàwó ẹ̀ òjijì ló kọ́kàn jábọ́ èyí ẹ̀sìn lọ sọ́nù ó sì wà unobjectionable síbẹ̀rẹ̀ so ìbáàjọ́ máa pè é ní màmá kẹsì ìyàtọ̀ wọ kí àkọ́kọ́ lọ rárá ara ọkọ̀jọ́ ẹgbẹ́ sọmọ ẹ̀rí sọ so ẹ̀yin náà kó pàmẹ́ ọkọ̀ wa ó kọ̀ ó lẹ́fẹ́ sọmọ ẹ̀yin náà rí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin náà wọ́n máa wò pé táwọn bá ti lè so kọ́ ọmọ kó tó di jọ́kejì ọmọ ẹwúrú àkídà nínú òsì tí ó sọ ọmọ ẹjọ́ tí ó rò àmọ́ tiẹ̀ ní fáínà òsì tó burú kíyàwó rẹ̀ náà kọ́kọ́ dá sí torí ẹ̀kẹ́ má lọ sọmọ lórúkọ burúkú àbúkọ tí sẹ́rí àníkẹ́ má sọmọ níwò rẹ̀ àbíkẹ́ má lọ sọmọ lórúkọ àwọn kèfèrí bákan náà nínú tó fi ẹ̀kẹ́ mójútó ìyá ọmọ òun náà ní kẹ́ fárí fọmọ yín tó bá di jọ́keje lọ́jọ́ tẹ́ sọ lórúkọ ẹ sì ti lè sọ lórúkọ kó tó di jọ́ yẹn o bákan náà òdi wọn àrùn yẹn kẹ́ ẹ ti ṣe sàárà kẹ́ ẹ pa ẹran àkíkọ̀ fọmọ ẹ sì mójútó kọjá pé àgbò méjì tọ́jú ara wọn tó ní ìhó lórí ilẹ̀ pa fọkùnrin ẹ̀yọ̀ kan lẹ̀ pa fóbìnrin léyìí tọ́jú ọgbà nínú ọ̀rọ̀ àwọn olùkọ́. ẹ̀yin ìyá ó yẹ kẹ́ ẹ fi kọ́ ọmọ yín báwo ni ó sì rọrùn fún láti máa wí gbọ́dọ̀ tauhid la ilaha illallah ọmọ yín láti kékeré gbàdúrà wọn ṣe tátátáta la ilaha illallah la ilaha ẹ̀rí kan mọ́ pé la ilaha illallah la ilaha nígbà tí ọmọ bá fi dípẹ́ bí ní ẹ̀rí kó ti sọ lẹ́nu ọ̀dọ̀ ìyá lọ pọ̀ sí bàbá ti lọ owó jẹ wá fún ẹ̀yẹ mójútó la ilaha illallah ẹ̀tún fi kún fún la ilaha illallah muhammadur rasulullah ọ̀rọ̀ nǹkan ọmọ láti hàn subhanallah alhamdulillah allahu akbar wala hawla wala quwwata illa billah ẹ máa kọ́ ọmọ ọ̀rọ̀ nǹkan ọmọ láti kọ́ àwọn olùmọ̀ nípa tẹ́rbíyà nípa education wọ́n ní àwọn ọmọ tẹ́rì yẹn kọ́kọ́ wọn ṣá tẹ́ ẹ̀ máa ń sọ fún wàhálà yóò yà ilẹ̀ kíákíá lọ mọ́ ọ̀hán gbogbo ẹ̀ yàtọ̀ sí wáyé pé fújì lẹ́ ń gbé sí pé kí ní kan bí sinmi lá yà á sí. àbẹ́rẹ́ nǹkan mẹ́ lọ́pọ̀lọpọ̀ lé lẹ́yìn máa ń gbé Al-Kùránì sí fọ́ọ̀mà ẹ bá ti gbé lé àdàbò ẹ̀wà ẹ̀yìn gbé Al-Kùránì sí ẹnìkan fẹ́ lọ gbé kí ní kan mọ́ jáde lọ́dọ̀ ní Elédùmarè. ẹ dákun tẹ́bí àwọn ọmọ ọkọlura wọn omi kúrò ọmọ dàpọ̀ mọ́ tuntun gbogbo bá ní. torí ẹ̀ kẹsẹ̀ sáà ní tẹ́ẹ̀ máa ń gbé gan eléyìí pàtàkì bákan náà ẹjọ́ jẹ́ pé láti lè yín lẹ́tì bẹ̀rẹ̀ sí ní kọ́ ọmọ bí ó ṣe hàn Kùránì fati àlẹ́ ha o ẹni gbogbo anamọ fati àlà ẹ bẹ̀rẹ̀ sí ní kọ́ ọmọ yín tó bí tọ́mọ bá ti kọ́ látọ̀dọ̀ yín tẹ́ ẹ bá ti ránṣẹ́ sílẹ̀ kí ó ọ̀la yọ ọ̀rọ̀ fún láti kọ́ nítorí dáàdì mi má mi àwọn náà mọ̀. tó àmọ́ dáàdì má mi wọn ọ̀dààmú pẹ̀lú ẹ fi lé ọmọ lẹ́nu ó ṣòro ẹ wàá fún àfa ní gbódídí sán wípé kọ́ máa kọ́ ma wọ́n máa kọ́ pé alhamdulilayi ọmọ kà máa ṣeré ni ẹ sì má jẹ́ àwọn tí máa ń sàṣàkàṣà tẹ́ lọ gbé àfa àwa kọ́ máa kọ́ máa ń lé ọmọ onímọ̀ o kìí ṣe pé o ọmọ onímọ̀ torí ẹ̀yin gẹ́gẹ́ bíi tani ẹ̀yin gẹ́gẹ́ bíi tani ló fi jẹ́ pé lè tìyín làáfà gbọ́dọ̀ wà gbàtà àfà ti jẹ́ púrúǹtù ẹ̀sì ọmọ ẹlẹ́kùn náà lọ́kọ́ ńlẹ̀ kí o torí pé al-ilmu yu'ta wala ya'ti ìyẹn máa lọ bá mà ní tẹ́ máa ń fẹ́ kọ́ máa yín ó ní mà nù o ẹ̀ fi ilẹ̀kùn náà lọ́kọ́ ìsì pé káfọ́ wà lẹ́yìn ẹ̀yin náà máa wo gbogbo àfà tẹ́ bá gbà pé kọ́ máa ń lé ẹ̀ máa wọ́ ọmọ ká ni ahmed ẹ wá kẹ́kọ̀ọ́ abdulsalam kí ló dé tẹ́ ń sáká pẹ̀lú ọmọ mi fẹ́ kọ́ lónìí màálìm yẹn la ilaha illa òun sì rú gbogbo ọmọ rẹ̀ wàá bá yín lẹ́yìn tó àrọ̀rùn kọ́ mórí kọ́ torí ẹ̀ tọkọ yín bá fẹ́ sọ pé no màá gba màálìm fún wa no òjò máa lọ lè kí òní yóò sùn máa kọ́ ọmọ yóò tètè má bákan náà tọ́mọ bá ti kọ́ ọdún méje ẹ tètè máa kọ́ ọmọ yín bí ó sì máa ṣe sọ́láàt torí tẹ́ àbá kọ́ ọmọ ike kó ṣe sọ́láàt láti kéke
kò lè rọ́ lọ́rùn láti ṣe sọ́láàtì tó bá dàgbà o sẹ́mi pọ́pọ́lọpọ́ ti di gbígbẹ́ láwùjọ wa ní ìsìn tí wọ́n ṣe sọ́láàtì wọ́n èsì lọ́wọ́ àfijọ́ tí wọ́n bá dùn. torí làwọn olùmọ̀ sọ pé innal ghusuna idha qawwamtaha i'tadalat wa la yalinu idha qawwamtahu al-khashaba qad yanfa'u al-adabu al-ahdatha fi mahalin wa laysa yanfa'u fi dhi shaybati al-adabu. wọ́n ní gíńgbà tó bá wà tútù lèyàn máa rí lọ igi bá ti gbẹ yọ kàn dání. torí ẹ ọ̀pọ̀lọpọ̀ tí èsè sọ̀láàtì lónìí láwùjọ wa wọn ò fi kọ́ wọn ni àmì lẹ́yìn ò tó láwàáwí kò tó láwìíjàre kò tó láròyè ọ̀ràn àyàn ní kí kálukú wọn mójútó sọ̀láàtì ṣùgbọ́n àmánà lọ́mọ tèmi jẹ́ fún mi àmánà ni tiẹ̀ jẹ́ fún ọ ọlọ́run sì bí kálukú léèrè ń parẹ́ tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmà. bákan náà ìpele kẹta kí lójúṣe obìnrin láwùjọ obìnrin nínú kẹjẹ ìyá àbí kẹjẹ ìyàwó àbí kẹjọ ọmọ ìyá wa àbí kẹjẹ àbúrò àbí ẹ̀gbọ́n ìyá wa àbábúrò àbí ẹ̀gbọ́n bàbá wa bẹ́ẹ̀ lóbìnrin jẹ́ obìnrin ò sì lè wà láyé kó má lẹ́nìkan lánàá obìnrin ò sì lè wà láyé kó má láwọn kan tí ń bá gbé kò sì lè wà láyé kó má láwọn kan lọ́rẹ̀ẹ́ kò sì lè wà láyé kó má láwọn kan lákẹgbẹ́ ìgbà tóbìnrin ti jẹ́ nìkan nínú àwọn ẹni tó wà láwùjọ ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó ṣe pé yóò máa rí dáadáa kọ́ lára rẹ̀ láwùjọ ni kọ́mọ̀sì jẹ́ ẹni tó ṣe wípé yọ́ọ́ máa dárúgùdù sílẹ̀ láwùjọ. torí rẹ̀ ojúṣe yín láwùjọ sí mọ̀lẹ́bí yín onípẹ́ gbọ́dọ̀ jẹ́ kókun ẹ̀bí ọjà gbọ́wọ́ yín. ọ̀pọ̀lọpọ̀ obìnrin lọ́wọ́ àtúrí tútù lọ́kọ ó sọ bàbá àtìyá rẹ̀ dọ̀tá ó sọ gbogbo fámìlì dọ̀tá. tọ́mọ wa bi léèrè yóò ní ọkọ òun ló ní kó wọn má ta sí i má. wàràs ọ̀pọ̀lọpọ̀ ọkọ ọ̀ràn yàwó pé kó dọ̀tá bàbá àtìyá rẹ̀. torí ẹja bẹ̀rù Ọlọ́run o ẹja bẹ̀rù Ọlọ́run ẹ má jà kún ẹbí o. bákan náà àwọn alábàágbé yín ẹ ṣe dáadáa sí wọn o. torí kan Nabi sallallahu alaihi wasallam man kana yu'minu billahi wal yawmil akhir falyukrim jarahu. gbogbo ẹni tó bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ àti ọjọ́ kẹyìn kó máa ṣàpọ́nlé alábàágbé rẹ̀. bákan náà nínú àwọn nǹkan tó ti yẹ ká mójútó òun náà ni pé ó ṣeéṣe kóbìnrin kọjá ni tí ń ṣiṣẹ́ jẹ́ kí wàá rẹ̀ ọ́ da sáwọn akẹgbẹ́ rẹ̀ tẹ̀ ń bá jọ ń ṣiṣẹ́ àwọn obìnrin tẹ̀ ń bá jọ ń ṣiṣẹ́ yẹ́sà àwọn ọkùnrin o àwọn obìnrin tẹ̀ ń bá jọ ń ṣiṣẹ́. bákan náà obìnrin lè já kẹ́kọ̀ọ́ jẹ́ kí wàá rẹ̀ ọ́ da sáwọn obìnrin ẹlẹgbẹ́ rẹ̀ tẹ̀ ń jọ ń kẹ́kọ̀ọ́. tó ọwọ́ ayẹ ká mọ̀ ìpè láwùjọ wa lónìí àwọn ọ̀tá ẹ̀sìn Islam wọ́n ń wá gbogbo ọ̀nà láti wọ́ ẹ̀sìn Islam pàápàá lákòókò tá a wà ń bẹ̀ yìí ní nǹkan bíi sẹ́ńtúrì kan sẹ́yìn sí òní yìí báyìí wọ́n gbé ogun ńlá kan dìde eléyìí tó dá lórí pé àwọn fẹ́ gba obìnrin sílẹ̀ ìgbà míì wọ́n làwọn ń fẹ́ kóbìnrin ó gba ẹ̀tọ́ rẹ̀ pé kó nà dọ́gba pẹ̀lú ọkùnrin eléyìí tí wọ́n ń wí lédè kúkúrú pé what a man can do a woman can do better kìí ṣe pé a woman can do wọ́n ní a woman can do better kó tún ju ọkùnrin gan lọ ni mo rò pé ẹ̀yin náà ti gbọ́ ìgbà míì wọ́n máa sunkún rọ́ lórí pé àwọn fẹ́ gbẹ̀tọ́ obìnrin fún ẹ̀tọ́ rẹ̀ tí wọ́n jágbà mọ́ lọ́wọ́ wọ́n wá sọ obìnrin dẹni tó ṣe pé wọ́n ń ṣèpàdé oríṣiríṣi lórí rẹ̀ nítorí pé wọ́n wò pẹ́sì Islam àti ṣẹ̀ríà rẹ̀ ó ṣàbòsí ṣe wọ́n nítorí pé iṣẹ́ tí Islam ní kóbìnrin ó máa ṣe bí ìgbà tí wọ́n kàn kó sísàlẹ̀ ìwé ni ẹ sì mọ̀ pé tẹ́ ẹ bá rà wé tẹ́ fẹ́ kà ẹ rí i pé tó wà lókè lẹ́ẹ̀mọ́ kà kìí ṣe ti sàlẹ̀ wọ́n ní sàlẹ̀ ìwé wọ́n dobìnrin sínú ṣẹ̀ríà Islam wọ́n ní fùfú kan lobìnrin fi ń mínú Islam fùfú rẹ̀ ò pé méjì wọ́n sì ń wò ó pé sísí ọkùnrin ló pọ̀ mú lérò fún bí ìgbà tí wọ́n kàn sobìnrin dẹrú ni torí di eléyìí wọ́n ní kí ló dé tí ó bá jẹ́ bẹ́ẹ̀ tó fi jẹ́ pé tí wọ́n bá pa obìnrin ìdajì díyà ni wọ́n san ìdajì díyà ọkùnrin ni wọ́n san fóbìnrin tó bá sì jẹ́ pọ́kùnrin ni wọ́n pa díyà tó pé pérépéré wọ́n san báwo lọ bọ ọkùnrin sórí tí nàkí tóbìnrin ò ṣe. bákan náà wọ́n tún ní kí ló dé nínú ṣẹ̀ríà ẹ̀sìn Islam tó yẹ pé ìdajì ni wọ́n ń fóbìnrin ìdajì ntọ́kùnrin ó gbà ni lóbìnrin ó gbà nínú ogún nígbà tá a bá fẹ́ pín ogún. bákan náà wọ́n ní tá a bá fẹ́ kí wọ́n wá sẹ̀rí níwájú adájọ́ wọ́n níbi tí a bá ti rọ́kùnrin kan ó lóbìnrin méjì ni ó dípò ọkùnrin kan. wọ́n ní kí ló dé tóbìnrin gan ò lè jẹ́ president wọ́n ní kí ló dé tóbìnrin ò lè jẹ́ governor lọ́dọ̀ tiyín kí ló dé tóbìnrin ò lè jẹ́ adájọ́ wọ́n ní kí ló dé tẹ̀yin sọ pé ìyàwó lè pọ̀ kó pé mẹ́rin ẹ̀ sì gbà kọ́ kó pé mẹ́rin. wọ́n ní ṣe gbogbo eléyìí ṣé kìí sábò sí torí ẹ̀ àwọn ọ̀tẹ́sìn Islam wọ́n ní tọ́rọ̀ bá rí báyìí àjẹpẹ́ àwọn gbọ́dọ̀ jàjàlá fóbìnrin àwọn gbọ́dọ̀ gba obìnrin sílẹ̀ lágbàtàn níbi ìmúnisìn eléyìí tí Islam àti ṣẹ̀ríà rẹ̀ lẹ́nu wọn lọ́hùn tó mú sìn síbẹ̀ wá ni
àwọn wò yí pé títẹ̀ lófin ṣẹ̀ríà kò láǹfààní kankan fọ́mọ èèyàn torí ẹ̀ wọ́n ní ṣe ló yẹ kóbìnrin dọ́gba pẹ̀lú ọkùnrin wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n fi tako àdámà ọmọ èèyàn tọ́lọ̀ ti dá mọ́ wa pé gbogbo aláàmà ike wà laysa dhakaru kal untha ọkùnrin ò dàbí obìnrin. ẹ mọ̀ pé ẹ̀dá tọ́lọ̀ ń dóbìnrin ó yàtọ̀ ẹ̀dá tọ́lọ̀ ń tọ́dọ̀kùnrin ó sì yàtọ̀ ọ̀rọ̀ lè má ti tọrọ kóbìnrin ó bú sẹ́kún ní ìsìn omi ẹkún ó súnmọ́jú wọn púpọ̀ wọ́n máa da méje yìí ni ẹ̀mẹ́yẹrú rẹ̀ tí ó ṣẹlẹ̀ sọkùnrin tí ó sojú gbáwó nígbà tí nǹkan kan ṣẹlẹ̀ pé kí ni. bẹ́ẹ̀ ni torí pé pẹ̀lú bẹ́ẹ̀ lèyẹn sì lè da ojú kó gbogbo wàhálà lèyẹn lè fi darí àwọn èèyàn lójú ogun wọ́n bá jẹ́ kóbìnrin lọ̀gágun ó wá dójú ogun tán ó rí tí wọ́n yin bọ́ǹbù kan táwọn ọ̀tá ṣubú lọ lọ́ba bú sẹ́kún commander in chief kò ogun fọ́ọ̀nù kálukú ó túlẹ̀ nígbà tó gàba ti bú sẹ́kún káàní káwọn ọmọ ẹsẹ̀ àmọ́ ọkùnrin tó sọ pé náà ò yín dáa tó yín sí. so nítorí di eléyìí bọ́lá ń ṣe dọ́kùnrin yàtọ̀ sóbìnrin torí ẹ̀ báwo wá lẹ́yìn obìnrin ó ṣe gbára yín lágbàlá lọ́wọ́ àwọn ọ̀tá ìsìn Islam ẹ rí i pé wọ́n ń pọ́ǹpù etí obìnrin pẹ̀lú atẹ́gùn jojúmọ́ yarí fún wa gbogbo tí wọ́n ní ó ṣe wọ́n dá yarí fún wa ìbòrí tí ò gbọ́dọ̀ ju hankachifu lọ lọ́yẹ kó o máa lò ìyọkọ rẹ tún ti sọ́ di jẹ̀lbáàbù yarí fún. bẹ́ẹ̀ ni wọ́n máa fọn fèrè sí létí gbogbo gbà ọ̀pọ̀lọpọ̀ ọkọ ló lọ bí sẹ́ ló dé lọ́ba pé ìyàwó yí padà ẹ̀mọ̀káyé fóònù la wà ọ̀rẹ́ rẹ̀ fóònù rẹ̀ pé why are you not coming for outing pé no ọkọ àwọn ẹlẹ́sìn ni kó wọn jókòó nílé pé irú ẹ̀sìn èwo no wá yarí fún ni ọmọ pé what a man can do a woman can do better lónà lọ́ba ti rẹ̀kẹ́ kalẹ̀ kó tó dé lọ́ba wú àfi bíi bọ́mubọ́mu kí ló dé ìyá alágbájá ó tún kọjú síbòmí ó tún ọkọ̀ pàkọ́ sí ọ ẹ̀mọ̀ ọkùnrin sì le pé kò sí wàhálà tó bá jẹ́ bẹ́ẹ̀ káwọ ẹni tó máa gbà tọ́ òun náà wà bẹ̀rẹ̀ sí dẹ́wọ́ rẹ̀ ńgbà tẹ́ ìjẹ́kulu ọmọ jáde ńkọ́ ńgbà tẹ́ ìjẹ́kulu támúlù ẹ̀ lọ pé kọ́ má jáde tólú ẹ̀ ọba jáde kọ́ gbàyọ̀ǹda ni tólú ẹ̀ ọba jáde kọ́ gbàyọ̀ǹda tó nítorí tẹ eléyìí báyìí ẹ̀yin obìnrin ẹ̀ nídìí láti kọ́ àwọn ẹ̀kọ́ tó pọ̀ torí àwọn ọ̀tá ẹ̀sìn Islam wọ́n ń fẹ́ kẹ́ pẹ̀sìn tì ní o wàláhì wọ́n ń fẹ́ kẹ́ fi Islam yìí sílẹ̀ nínú nǹkan tẹ́ fi máa sọ̀rọ̀ ayín lọ́wọ́ àwọn ọ̀tá ẹ̀sìn Islam ẹ̀rí pé tóbìnrin bá ń bọ̀ nísìnyí ó múra bọ́lọ̀ ṣe ń fẹ́ kó múra so àwọn obìnrin kan tí wọ́n lẹ́sìn wọ́n bẹ̀rẹ̀ sí ní pé ojújú wọ́n fi ń ṣe ẹ̀yẹ́ nù ipò obìnrin tó múra bọ́lọ̀ ṣe ń fẹ́ ojújú nù ẹ dákun torí tọ́lọ̀ sẹ́ni tó bora rẹ̀ lójújú ẹni tó sí gbogbo òdì rẹ̀ sílẹ̀ ohun ẹsẹ̀ wèrè àdúpẹ́ fọlọ́ tọ́lọ̀ jẹ́ kọ́pọ̀lọ́ tí wọ́n dorí kodò so nítorí di eléyìí ọ̀dọ̀ wáyé àmọ́ ọlọ́run kìí ṣe gbogbo ẹni tọ́lọ́run bá pọ́nlé ní màá máa pọ́nlé à ń bẹ́ẹ̀ náà àwọn obìnrin náà tí wọ́n máa yín mú kíni tó fi ọlọ́run náà ní kíni tí bá ti sọ síwájú pọ̀ gbọ́dọ̀ fòfin ọlọ́run sí yẹ̀yẹ́ nínú tó fi sọ́ra rẹ lọ́wọ́ àwọn ọ̀tá òun náà ni kò nímà kò sì ní èrò tó pé ó yẹ kó o máa kàwé pọ̀pọ̀ máa wo dáadáa tọ́lọ́run sí fáwọn ẹni tó mójú tẹ̀sìn ọlọ́run kà nípa ìdá tó bá àwọn ẹni tó sọ tọ́jọ́ tọ́ ọlọ́run tí wọ́n tẹ̀lé tọ́lọ́ oríire ó túnbọ̀ máa pé torí táwọn kèfèrí ń sọ ọmọ kà lọ́mọ sítọ́ fáwọn àwọn tí ọgbọ́n àwọn ẹni tí ọmọ tọ́tọ́ ọlọ́run tí ó yé yín bó ṣe yé àwà. bákan náà nínú ohun tó tún yẹ kóbìnrin ó fi máa sọ́ra rẹ̀ òun náà ní kíkọ́ ọmọ irú ète táwọn ọ̀tá ń hun irú ète wo làwọn ọ̀tá ń hun ó yẹ kó onímọ̀ nípa rẹ̀ torí pé ẹni tó bá máa burú ó súnmọ́ kó ṣọ́ra fún gbogbo àwọn tàkúté tí wọ́n ti dẹ́ kalẹ̀ tó o bá mọ̀ wàá lè ṣọ́ra fún. bákan náà nínú tẹ́tù fi gbára yín lọ́wọ́ ètè àwọn kèfèrí àwọn ọ̀tá ẹ̀sìn Islam oníkẹ́ ẹ̀ wo báwo ni tàwọn obìnrin tí wọ́n já sí nígbà táwọn játa báwo ni tóbìnrin wọ́n já sí nígbà tí wọ́n ta kò fi Ọlọ́run ọba wa. ìgbésí ayé wo wọ́n ń ṣe gan-an kódà téèyàn bá wo àwọn ìlú wa pàápàá àrùn Èkó yìí báyìí èèyàn ò rí sampo tó pọ̀ sampo wàhálà tó bá wọn gbà wọn kò fi Ọlọ́run ọba tì láwọn obìnrin tó fẹ̀sìn lẹ̀ ẹ rí gbogbo oríṣiríṣi àbùkù wọ́n wá sọ wọ́n di gẹ́gẹ́ bíi àkísà tó ṣe pé kálukú ò fi nuwọ́ tí wọ́n bá fi nuwọ́ tí wọ́n sì sọnù gbalẹ̀
débẹ̀ ni wọ́n fẹ́ bẹ́ẹ̀ lọ́n fẹ́ kọ́rọ̀ tí ó dà wọ́n sọ wọ́n di gẹ́gẹ́ bí ilé ìtọ̀ gbogbogbò tó ṣe pé kálukú ọ̀tọ̀ ńbẹ̀ yóò sì pàtì ọmọ àlọ́ obìnrin ẹyọ kan tó lọ́n fi tún ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin burúkú ṣe látàrí à ń kó wọn jọ ṣèdánilẹ́kọ̀ọ́ fún wọn à ń kó wọn jọ ṣèdánilẹ́kọ̀ọ́ fún wọn bẹ́ẹ̀ ló yẹ kẹ́yìn obìnrin mùsùlùmí náà máa ṣe ẹ lè lo mídíọ̀mù ilé ẹ̀kọ́ kó wọn máa bá yín kó àwọn ọmọbìnrin jọ ẹ̀yin màmá ti lé experience tó pọ̀ ẹ máa train wọn ẹ lè lo mídíọ̀mù mọ́ṣáláṣí káwọn àìmà kó wọn máa bá yín kó àwọn obìnrin jọ lẹ́ẹ̀kan láàrin kẹ́ ẹ máa train wọn àbí kí la fẹ́ múnú ilé ayé yìí tá a bá ṣe tọ́lọ̀ tó gbogbo eléyìí báyìí ọ̀nbẹ ẹ̀yin tẹ́ ti lé experience ẹ kọ́ àwọn ọmọ yín lẹ́kọ̀ọ́ ńlé ẹ tún kọ́ àwọn ọ̀rẹ́ wọn àwọn akẹgbẹ́ wọn ẹ kọ́ wọn lẹ́kọ̀ọ́ àwùjọ owó di ńtọ́ da eléyìí jẹ́ díẹ̀ nínú ojúṣe obìnrin kí wọ́n á là wọn ọwọ́ rẹ̀ ìwọ obìnrin pọ̀ ọ̀pọ̀ pípọ̀ kò sì síyàtọ̀ láàrin ọkùnrin àti obìnrin nínú ojúṣe bẹ́ẹ̀ náà ni ò síyàtọ̀ láàrin ọkùnrin àti obìnrin nínú wọ̀ torí pé ẹnìkan kì í sọmọ kẹ́nìkejì ó wá jẹ́rú gbogbo apáta ẹrú Ọlọ́run bá ní wa kálukú ló níwọ̀ rẹ̀ ẹ jẹ́ ká mú pépèpé ìwọ obìnrin nínú àwọn nǹkan tó ní í ṣe pẹ̀lú ẹ̀sìn nínú sọláàt àsọláàtù tọ́lọ́run bá ní kí a máa ṣe yìí lẹ́ẹ̀márùn lójúmọ́ Ọlọ́run bá kó túnbọ̀ fi rọ̀ wá lọ́rùn ẹ̀yin obìnrin ẹ ní ìwọ̀ tọ́pọ̀ nípa sọláàt àmì ẹ jẹ́ ká fa àwọn eléyìí ṣàpèjúwe ẹ ní ìwọ̀ kẹ́ ẹ máa jáde lọ sí masjid láti lọ ṣe sọláàt ẹ̀tọ́ yín ni ṣẹ̀ríà Ọlọ́run ọba ó tọ́ka sí kó tọ́ sí obìnrin kó jáde nílé kó bá jálẹ̀ kó bá jọ̀sán láti lọ ṣe sọ̀láàtì ní mẹ́sàlásì kó bá jẹ́ sọ̀láàtì tọ́jọ́ ọ̀ràn yẹn kó bá sì jẹ́ náfìlà gẹ́gẹ́ bí tarawih tá a máa kí ní Ramadan kò tọ́ sálámójútó obìnrin ìbá àjọkọ ìbá sì jẹ́ bàbá rẹ̀ wípé kí wọ́n kọ̀ fún láti lọ sí mẹ́sàlásì kọ̀tọ́ kún ọkọ̀ fún lópin ìgbà tí ó bá ti jẹ́ pé jíjáde rẹ̀ yóò bí aburú. anabi sallallahu alayhi wa sallam wọ́n ní iza sta'dhanakum nisa'ukum bil-layli ila al-masjid fa'dhanu lahun. wọ́n ní táwọn obìnrin yín tí wọ́n bá tọrọ yọ̀ǹda lọ́dọ̀ yín pé àwọn fẹ́ lọ sí mọ́sálásí lọ ṣe sọ̀láàtù lálẹ́ ẹ gbà fún wọn kún ọ lọ o ẹ gbà fún wọn kún ọ lọ. ǹjẹ́ tẹ́lẹ̀ ìbá yé wa tó bá jẹ́ pé lálẹ́ nù lọ́sàn-án kọ́ kò sí ní tó burú mbẹ̀. bákan náà kò sí ní tó burú nínú wọ yín ẹ̀yin náà lè ṣe lè máàmù fáwọn obìnrin ẹgbẹ́ yín ẹ lè ṣe lè máàmù fáwọn obìnrin ẹgbẹ́ yín gẹ́gẹ́ bó ṣe ṣẹlẹ̀ pé Aisha radiyallahu anha ó ṣe lè máàmù fáwọn obìnrin bẹ́ẹ̀ náà ló wá wípé Ummu Salama radiyallahu anha òun náà ṣe lè máàmù fáwọn obìnrin ẹgbẹ́ rẹ̀ ṣùgbọ́n yàtọ̀ sáwọn ọkùnrin o obìnrin ò ní ṣe lè máàmù fáwọn ọkùnrin o nínú wọ yín òun náà tún ní pé ẹ lè lọ sí Salatul Eidayn tó bá dijọ́ ọdún túnú àwẹ̀ àbọ̀dún léyà ọ̀tọ̀ wípé kẹ́yìn náà kẹ́ lọ sí Eid kọ́dà Nabi sallallahu alayhi wa sallam wọ́n fi hàn wípé gbogbo obìnrin pátá ńlọ lẹ́tọ̀ kọ́dà ètí ìjáde rárá gbogbo wọn lẹ́tọ̀ láti lọ sí Eid nítorí kọ́ lọ́wọ́ bó lè bá àforí ọjọ́ náà sí wọn káwọn náà lè bá nípìn nínú àdúrà táwọn mùsùlùmí bá ń ṣe lọ́jọ́ náà. bákan náà sọ̀látù kùsùf sọ̀látù tá a máa ń ṣe ní ìgbà tí ara òṣùpá bá bo òye òrùn mọ́lẹ̀ eléyìí náà kò sí ní tó burú káwọn obìnrin náà lọ masjid wọn lọ sí pẹ̀lú àwọn mùsùlùmí. tá a bá bọ́ sórí zakat nínú ẹ̀tọ́ yín òun náà ní pé kò sí ní tó burú wípé kẹ́ ẹ yọ zaka owó yín àbí kẹ́ ẹ fowó yín kẹ́ ẹ fi ṣe sàrà láì gbàyọ̀ǹda lọ́dọ̀ ọkọ yín gbàyọ̀ǹda báwo ẹ̀yin lẹ́ lówó yín ńgbà tẹ́ ìṣẹ́rú gbàyọ̀ǹda báwo ńgbà tí èso wọ ọkọ ẹ lẹ́tọ̀ láti mú nínú owó yín kẹ́ ẹ yọ zaka ẹ sì lẹ́tọ̀ láti mú nínú owó yín kẹ́ ẹ fi ṣe sàrà nítorí pé kò sí ìyàtọ̀ láàrin ọkùnrin àti obìnrin nínú eléyìí báyìí bákan náà ọlọ́run ọba wa ó tún fi hàn wípé ẹ lè sọ àsọtẹ́lẹ̀ ṣáájú kẹ́ ẹ tó kú pé dàkànnù mẹ́ta dúkìá yín báyìí báyìí ni kò fi ṣe báyìí kò fi kọ́ mọ́sálásí báyìí kò fi ràn àwọn mọ̀lẹ́bí yín tí ò ní jogún yín lọ́wọ́ náà lẹ́sẹ̀ rí tọ́lọ́ sọ pé min ba'di wasiyyatin yusi biha aw dayn nípa ọkùnrin ọlọ́run sì sọ nípa àwọn obìnrin min ba'di wasiyyatin yusina biha aw dayn. ìpè oníkàlùkù wọn tó bá sọ àsọtẹ́lẹ̀ ẹ̀yìn àsọtẹ́lẹ̀ rẹ̀ tá a bá múṣẹ láàtò pín dúkìá rẹ̀ tó fi sílẹ̀. bákan náà hajj nínú wọ̀nyí àbí nínú ẹ̀tọ́ yín
òun náà ní pé ẹ lè lọ sí hajj pàápàá jùlọ hajj ọ̀ranyàn lópin ìgbà tí àwọn májẹ̀mú tá ń bùkátà kó tó di pé àṣẹ hajj tó bá pé sí yín lára ẹlẹ́ni tí ó sìn yín lọ tó jẹ́ mahram kódà kò tọ́ sọ́kọ yín láti kọ̀ fún yín nígbà tó ṣe pé hajj àkọ́kọ́ nù kò tọ́ sọ́kọ yín láti kọ̀ fún yín nígbà tẹ́ bá ti lẹ́ni tí ó sìn yín lọ tó jẹ́ mahram yín. tani mahram nínú kọjọ́ kọ yín àbí kó sì jẹ́ nìkan nínú àwọn mọ̀lẹ́bí yín tọ́lọ̀ ń ṣe léèwọ̀ fúnru rẹ̀ láti fẹ́ yín. bákan náà nínú tó tún jẹ́ tọ́ yín oníkọ́tọ̀ kẹ́yìn náà kẹ́ máa ṣe ad-da'wa ila Allah gẹ́gẹ́ bá ń ṣe ń pèpè sẹ́sìn Ọlọ́run yìí ẹ̀tọ́ tiyín náà ní kẹ́yìn náà pèpè sẹ́sìn Ọlọ́run kò sẹ́ni tí ó sọ fún yín pé kẹ́ má pèpè sẹ́sìn Ọlọ́run. ẹ wo Ummu Sulaym tó jẹ́ ìyá Anas ibn Malik radiyallahu anha ìyá yìí gba ẹ̀sìn Islam ìgbà tó gba ẹ̀sìn Islam inú bí ọkọ rẹ̀ gidigidi ọkọ rẹ̀ yìí wọ́n ń pè ní Malik ibn Nadhr ó ní bàbá Anas ibn Malik inú bí sí ìyàwó pé ìyàwó gba Islam ìyàwó ò tiẹ̀ fi tiẹ̀ ṣe ìyàwó tún bẹ̀rẹ̀ sí ní pa àwọn ọmọ rẹ̀ sẹ́sìn Islam ni àwọn ọmọ gba Islam ìyàwó tún dojú kọkọ ó tún ní ìwọ náà jẹ́ gba Islam kó lè sóríire dáwà nù ọkọ bínú ó gbalẹ̀ Sham lọ nígbà tó dé ilẹ̀ Sham ó hàlákà sọ̀hún so ìyá Anas Ummu Sulaym òun bá lọ bá Abu Talha wá kó n fẹ́fẹ́ ó wá sọ fún Abu Talha yìí pé màá fẹ́ ọ ṣùgbọ́n sọdá kíkan tí mo ń fẹ́ lọ́dọ̀ rẹ òun náà ni kó sọ yìí pé ashhadu an la ilaha illallah wa anna muhammadan rasulullah wa uzawwijuka nafsi tó bá ti sọ bẹ́ẹ̀ mo fara mi mo fi fún ọ subhanallah da'wa ilallah torí ẹ yéé sọ àwọn ọkùnrin nìkan ni wọ́n gbọ́dọ̀ pèpè sẹ́sìn islam ẹ̀yin obìnrin náà ẹ̀yin náà pèpè sẹ́sìn islam nínú wọ̀nyí nínú ẹ̀tọ́ yín nínú ẹ̀sìn islam òun náà ni pé tí wọ́n bá yan olórí ní ìdákọ́ńkọ́ àwọn ẹni tó ní agbára àti táńkókó tí wọ́n sì ní agbára àti tù àwọn ahlul halli wal aqd àwọn ni wọ́n kọ́kọ́ yan olórí fún wa eléyìí ẹnu àwọn olùmọ̀ pátákó kóbìnrin oníjọ́ kan nù wọn ṣùgbọ́n nígbà tí wọ́n bá wá gbókọ ẹni tí wọ́n yàn lólórí jáde sí wa gbogbo wa pátá wa jáde láti fàtìlẹ́yìn wa hàn á sì bẹ́ yà obìnrin náà lẹ́tọ̀ọ́ láti wá ṣe bẹ́ yà kò sí yàtọ̀ láàrin ọkùnrin àti obìnrin nínú eléyìí nítorí wípé gẹ́gẹ́ bí ó ti ṣe tọ́ sọ́kùnrin láti tako ìjólórí olórí bẹ́ẹ̀ náà ni ọ̀tọ̀ sóbìnrin láti tako torí rẹ̀ obìnrin náà ó fi àtìlẹ́yìn rẹ̀ hàn ipò ń gbà lólórí ṣùgbọ́n ìyàtọ̀ tó kàn wà láàrin ọkùnrin àti obìnrin bí ó ní pé obìnrin tí ó bá ṣe bẹ́yà tiẹ̀ bẹ́yà àti wọn ọ̀rọ̀ ẹnu lásán wọn ò fi sọ ọ́ wọn ò ní fọwọ́ wọn lé orí ọwọ́ ọkùnrin ọlọ́kùnrin o tọ́ eléyìí jẹ́ báwọn bẹ́ẹ̀ náà ni ọ̀tọ̀ sóbìnrin kọjá ni tí ó máa pèpè tí ó pe àwọn èèyàn lọ sí ìdíkùn àti dáadáa tí ó sì máa kọ̀ fún wa láti ṣàìdá gẹ́gẹ́ bá ti ṣe rí lọ́dọ̀ Aisha radiyallahu anha báwọn tiẹ̀ máa ṣe bẹ́ẹ̀ títí tó fi dọ́dọ̀ àwọn olórí wọn máa ń kọ̀ fún lórí láti ṣàìdá. bákan náà al-jihad obìnrin náà ó lẹ́tọ̀ọ́ láti ṣe jihad oríṣi kan nínú oríṣi jihad méjì tó wà. jihad kan wà tó ṣe wípé jihadu alọ́bọ̀tajà ni jihadu kejì nínú oríṣi ọ̀nà tí jihadi pín sí ó ní jihadi ọ̀tá gbógun wá bá wa ń lé ni àwọn olùmọ̀ẹ̀sìn Islam ẹnu wọn kò lórí pé tọ́tá bá gbógun wá bá wa nílé tó gbé ká wa mọ́lé ọ̀ràn yẹn ló jẹ́ lórí gbogbo mùsùlùmí àtọkùnrin àtobìnrin kí gbogbo wọn dáàbò bẹ̀ sí wọn eléyìí kò yọ obìnrin sílẹ̀ ìyẹn tí ọ̀tá bá gbógun ká wa mọ́lé gbogbo apáta lájàjà láti gbẹ̀mí wálẹ̀ nínú ẹ̀tọ́ yín ó ní pé Islam ó fún yín ní ẹ̀tọ́ wípé ẹ lè fi àwọn èèyàn kan lọ́kàn balẹ̀ wípé màá bá olórí sọ̀rọ̀ wípé kí wọ́n má fọwọ́ kàn yín nínú àwọn kèfèrí ẹnìkan ò sì ní fọwọ́ kàn wọ́n tó ń ti gbógun là ń jà kí ẹ bó ti ṣe wáyé wípé Ummu Hani ọmọ Abu Talib ẹ̀gbọ́n fún Ali ibn Abi Talib òun fún kèfèrí kan wọ́n ní orúkọ rẹ̀ ní Fulan ibn Hubayra ó fún ní ìfọ̀kànbalẹ̀ pé àwọn mùsùlùmí ò ní pa ọ́ ní ìgbà tá Nabi sallallahu alaihi wasallam lọ gba Mẹ́kà Ali ibn Abi Talib wá ní ọsọ sápò ara rẹ̀ ni èmi ọ̀ pa báyìí ni Ummu Hani ọgbọ́n púpọ̀ ọlọ́ngbọ́n tí yẹn bá ń ka ìtàn àwọn aṣíwájú wa rere èèyàn ọgbọ́n pọ̀ tó bá pẹ́ yìí sìn ní ẹ̀gbọ́n àtàbúrò
ìwọ ẹ̀gbọ́n sọ pé kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àbúrò ní yọ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ sẹ́mi pé ẹ̀gbọ́n lè pé ó sì kàn àbùkù sẹ́mi ni mo ń sọ̀rọ̀ ni wọ́n náà ń sọ̀rọ̀ wọ́n bá di kí wọ́n lura wọn wọ́n bá di kí wọ́n búra wọn Ummu Hani àgbàlagbà àwọn oníjòròǹro ó mú mára ó sì lọ bá anabi sallallahu alayhi wa sallam ó sálámà sí anabi sallallahu alayhi wa sallam ó bá pa anabi ń wẹ̀ lọ anabi ní taanu ó ní Ummu Hani ni Ummu Hani ọmọ Abu Talib subhanallah ẹ̀kọ́ nu kẹsẹ pé tí wọn ma sálámà ó ní taanu ó lè èmi ni ebi gbogbo yẹn náà lè mi ni ó ní Ummu Hani gbogbo yẹn ní Ummu Hani obìnrin Ummu Hani pọ̀ ó ní ọmọ Abi Talib anabi ní ẹ máa wọlé ẹ máa rora mọ̀ ń bọ̀ bàtà anabi wẹ̀ tán Ummu Hani ni ẹni báyìí mo ti fi lọ́kàn balẹ̀ pé àní pa àbúrò mi Ali ibn Abi Talib òun á sọ pé rárá òun ọ̀pá náà ni anabi sallallahu alayhi wa sallam wa ni qad ajarna man ajarti ya Ummu Hani àwa náà fún ẹni tó fún ní fàyàbalẹ̀ àní pa subhanallah eléyìí ẹ̀tọ́ kan ni tí Islam fóbìnrin tó yẹ pé kò sófin kan míì tó fóbìnrin nírú ẹ̀tọ́ yìí rí bákan náà nínú ẹ̀tọ́ eléyìí tó ṣe pé kò sí fóbìnrin nínú ẹ̀sìn Islam òun náà ni ẹ̀tọ́ àtijọ́ lórí kò sí fóbìnrin àjọ lórí orílẹ̀-èdè àjẹ gómìnà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò sí fóbìnrin ẹ̀rí sì pọ̀ jántírẹ́rẹ́ kódà ẹnu àwọn olùmọ́kò lórí pé irú rẹ̀ ọ̀tọ̀ kódà ọ̀rọ̀ tí wọ́n fi tì sí ọ̀dọ̀ Al-Imam Ibn Jarir At-Tabari ikú wọn sọ wípé kò burú Ibn Jarir sọ bẹ́ẹ̀ ntí Ibn Jarir sọ ó dá lórí jíjádájọ́ nìkan ni jíjádájọ́ nìkan ó ní Ibn Jarir sọ. Sheikh Abdulmajid Zandani àwọn tí ẹ̀ ṣàlàyé wọ́n nílùú òyìnbó gan-an ti ń pariwo wípé obìnrin dọ́gba pẹ̀lú ọkùnrin kò síyàtọ̀ láàrin wọn wọ́n gbọ́dọ̀ fún wọn lẹ́tọ̀ọ́ wọn wọ́n ní ibi tó dáa nílùú òyìnbó níbi fífóbìnrin lẹ́tọ̀ọ́ rẹ̀ ìní 5 nínú 100 péré nínú àwọn obìnrin ti rípò 5% 95% yòókù ọkùnrin ni ọkùnrin ló occupy gbogbo ẹ̀ lókè hàn ìtumọ̀ wípé